Ọlánìpẹ̀kun Abubakar, ìkan nínú àwọn jàmọ́ Al-Khalid Mosque ní mọ́sálásí Alhaji wa Ibd Dende. Nǹkan tí mo ní láti sọ nípa Alhaji wa Ibd Dende ó ní pé Alhaji jẹ́ ẹnìkan tí wọ́n máa ń ṣe àánú fún àwọn èèyàn gan, tó jẹ́ láwọn èèyàn tó jẹ́ ará ta àtàwọn tó jẹ́ ará inú mọ́sálásí. Àlà wọn mọ̀yàn rí ni ọ̀hún mọ̀yàn tí ọba wá bá wọn tí ọ gbé bùkátà kan wá, wọ́n á try láti bọ́ solve rẹ̀. There was a time tó jẹ́ pé ìyá kan ó wá láti Ṣàngó láì mọ̀ Alhaji rí, ó ní issue kidney issue, ó dẹ̀ wá, ó wà níta, ó wá bá mi láti sọ pé mi pé this is the problem tó ní. A sì ọjọ́ yẹn mo bá àwọn tó súnmọ́ Alhaji sọ̀rọ̀, wọ́n mú Alhaji lójọ́ náà, gbogbo nǹkan tó sì ń fẹ́ àti Ṣàngó ló ti wà. Alhaji sì bí ààrẹ, wọ́n fún ní gbogbo owó. So a dúpẹ́ lọ́wọ́ wọn. Ọjọ́ ìbí tán ṣe lónìí, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ọlọ́run máa bá wa ṣàánú wọn, Ọlọ́run ní balẹ̀ wọn jẹ́, Ọlọ́run ní bọ́nà wọn jẹ́. Bọ́n ṣe ń ṣàánú àwọn èèyàn, Ọlọ́run máa lékún owó wọn, Ọlọ́run máa lékún ọlá wọn, Ọlọ́run máa lékún iyì wọn. Wọn ò ní má padà sí aburú láéláé. Àwọn ọmọ wọn náà wọn ó bá láàánú pàdé. Gbogbo àwa náà dáadáa wa, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Ilé iṣẹ́ tẹ̀yìn náà, Ọlọ́run ní jẹ́ kó dàrú. Ọlọ́run bá wa ṣàánú. Ẹ ṣé gan, a dúpẹ́. Orúkọ tèmi ni Engineer Prince Ọlánìpẹ̀kun Abubakar. Alhaji Adéwùmí Tajudeen tí mo jẹ́ bàbá dín ní Al-Khalid Central Mosque. Nípa ọ̀rọ̀ Alhaji Dende, àsọ ọ̀sọ̀ tán ni. Kò sí ẹni tí ó bá súnmọ́ Alhaji tí wọn kì í ṣe lóore, àtẹni tí wọ́n mọ̀, àti mùsùlùmí, àti Christian, àti ẹlẹ́sìn àbáláyé. Bọ́lọ̀ ṣe wọ́n wá ṣe Alhaji ẹ̀dá tó yàtọ̀ ni. Kò sí owó tó wà, nǹkan tó wà Alhaji tí Alhaji lè fi tọrọ. Níjọ́ kan mi pẹ̀lú Alhaji sọ̀rọ̀, àti sọ pé bàbá dín ní tí n bá ti gbọ́ pé èèyàn nídìí ìrànlọ́wọ́ àfi tí n bá ṣe lọ́kàn máa tó balẹ̀. Ó jẹ́ nǹkan tí ó yẹ kí àwọn èèyàn emulate, tí gbogbo àwọn olówó wa bá dàbí Alhaji ni iṣẹ́ àtòṣì á dínkù nílùú yìí. Mo ṣàdúrà fún ọ pé Ọlọ́run ọlọ́jọ́ èní gbogbo ibi tí wọ́n bá wà, Ọlọ́run bá ṣàlẹ̀kùn àsìkì fún wọn. Nítorí tó bá ní àsìkì lọ́wọ́ kò sí ẹni tí wọ́n ní ṣe fún. Ọlọ́run wa bá mi túbọ̀ máa ràn ọ́ lọ́wọ́. Gbogbo nǹkan tó bá ṣe ohun kí tí wọ́n wá dáa tó, kí táwọn ọmọ kó dáa jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kó wá ilà abilà ilà ìzìlà sí. Orúkọ mi ni Alhaji Tajudeen Adéwùmí, èmi ni bàbá dín ní Al-Khalid Central Mosque mọ́sálásí Dende. Ọmọràn mi fún àwọn èèyàn ni pé gbogbo àwọn tí Ọlọ́run bá bò láṣìírí tó bá dàbí tàlájì báyìí kàn máa ṣe fáwọn èèyàn, káwọn ẹni bá sọ ọ̀rọ̀ wọn. Mo wà ní mọ́tò ìjọ kan lẹ́nìkan sọ̀rọ̀ Alhaji láìda, dírẹ́fà lásán kì í ṣe lára ròyìn dírẹ́fà tó wà láti pé irọ́ ẹni yẹn kì í ṣe bẹ́ẹ̀ ló wọ́n ṣe ròyìn ẹ̀, irọ́ lẹ́ ń pa ṣan. Tó bá yẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn olówó wa rí ni ìlú yìí á dùn. Mo kọ́lọ́run bá túbọ̀ ràn wọ́n lọ́wọ́ kí Ọlọ́run fi sún wọn lọ́kàn lè. Orúkọ mi ni Abdulaziz Hassan, tí èmi náà jẹ́ kan nú àwọn àfa Al-Khalid Central Masjid. A dúpẹ́ fún Ọlọ́run wípé Ọlọ́run ṣe èní ní ọjọ́ bíi Alhaji wa Ibd Dende. Ọlọ́run ṣe wọ́n ní a great philanthropist, ẹni tó jẹ́ wípé gbogbo ayé ni wọ́n bùkátà kí àwọn súnmọ́. Ọlọ́run ṣe wọ́n, èmi á mọ̀ pé wọ́n ní kanjidam, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ pé a máa supply ọ̀pọ̀lọpọ̀ oore sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ẹ̀rọ kan. Ẹlòmíì ò ro kan wípé òun ti ẹ̀ lè dá nǹkan ní, wọ́n sì sọ dẹ́n tó ní nǹkan yẹn. Ẹlòmíì ò ronú wípé òun ti ẹ̀ lè travel out, wọ́n sọ dẹ́n tó ń travel out. Ẹlòmíì ò ronú wípé òun lè tọ́ ọmọ lọ ilé ìwé, wọ́n sọ dẹ́n tí ọmọ yẹn náà di graduate tó ń kó yìí bá délé wọn. Ọlọ́run tó ti wá gbé wọn kalẹ̀ lágbèkalẹ̀ dáadáa, Ọlọ́run má yẹ kí aburú kàn wọ́n láéláé. Àlùbáríkà Nábì wa Muhammad. Ọlọ́run tó ti ní kí wọ́n lékún lọ́jọ́ orí báyìí, Ọlọ́run bá lé wọn kún lóore, bá ní lé wọn kún dùnnú. Ọlọ́run tó wá ṣe èmi náà ní ìkan nínú àwọn birthday mate wọn náà, tí Ọlọ́run ní kájọ máa ṣe ọjọ́ ìbí lónìí. Ọlọ́run jẹ́ kájọ pẹ́ láyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore àti dùnnú àtàlùbáríkà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum. Good afternoon. My name is Prince Eluwa. I'm the general manager of Ibd International Hotels, Abeokuta, Ilaro, and hopefully we're having another branch at Ikeja.
Today we are celebrating the birthday of IBD person, which is the chairman Ibrahim Dende, is also the chairman of IBD International Hotel. I would say that he's a humble person, he's an amiable person, he's a captain of industry, he's a business mogul, he's a humanitarian, he's a father, he's a philanthropist, he's a human being. He's somebody who has our people at heart. And I've known him for quite a long while. There's no way you have a relationship or come in contact with Ibrahim Egungbon that your life will not change. He's not just a boss, he's somebody you work with, and he's also concerned about your person, your life, and how you are faring, how you're actually surviving. He's more concerned about your survival, your existence, and success than just working for him. I lack words to actually explain who he is, but you need to be closer to him to know who he is. He's a very nice person, a very nice person. His love cuts across border, without religion, without tribe. It doesn't concern him. He treats everyone equal, and is a very humble person. I can't exhaust his personality here and now. I think other persons you ask have different versions of him. Very positive. I'm yet to see somebody who will tell me that he has a negative side. No, I'm yet to see it. He's almost perfect. That's how I want to put it. Thank you very much. My name is Eluwa Prince. I'm the general manager of Ibd International Hotel. Thank you very much. Good afternoon, everybody. My name is Kazim Olalekon Yusuf. I'm the manager Ibd International's Abeokuta branch. Today I celebrate with my amiable chairman, the person of Alhaji Ibrahim Dende. He is a man of honor and dignity, he commands respect. I pray for him today that this will be the beginning of greatness in his life. Inshallah. Thank you very much. Aláìlúwà ọba Rotarian Lukman Ọlálékan Adélégé Kúoyè FCI Molu ti ìlú Ìmáṣà iye wa. Mélòó la fẹ́ sọ nínú ọ̀rọ̀ Alhaji Ibrahim Dende Egungbon? A kàn sọ díẹ̀ ni nítorí pé tí Ọlọ́run bá dáyàn tó dá ládàá tán kò sí nǹkan tí a fẹ́ fi wé, kò sí ẹni tó sunkún dọ́dọ̀ ẹ̀ tí kò bá ẹ̀rín kúrò ń bẹ̀. Ní ilẹ̀ Yewa yìí mo fẹ́ lè sọ pé Ọlọ́run fi ṣe ẹni àkọ́kọ́ tí ó jẹ́ ṣé generosity la fẹ́ sọ, ṣé humility la fẹ́ sọ, ṣé philanthropic gesture la fẹ́ sọ. A lè sọ nípa olú ọmọ tilẹ̀ Yewa tán. Oyè tó jẹ́ yẹn oyè tó tọ́ sí ló jẹ́ nítorí pé hardly you will see anybody that goes to him that doesn't get whatever he or she goes there for. He's a man of the people. We cannot talk, if you want to talk about humility, humility is there. If you want to talk about generosity, he's very generous. If you want to talk about cheerful giver, someone that will give you something that will not allow, they will not even allow the next person to him to understand what he's doing. That is the type of personality IBD is. May God continue to bless him. As we celebrate his 53rd birthday today, we wish him more years in good health and sound riches. Yeah, thank you. Yeah. Aláìlúwà ọba Rotarian Lukman Ọlálékan Adélégé Kúoyè FCIM Tolú ti ìlú Ìmáṣà iye wa. Orúkọ mi ni Ọba Engineer Oyèbánjí Adétúnjí Ọládépọ̀ Olóògbéṣẹ́ Ìlágbá 1 di ọlọ́jà of Ọjà Ọ̀dàn. Nǹkan tá à ń ṣe lénìí ó jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí Alhaji Ibrahim Dende Egungbon olú ọmọ gbogbo Yewa lápapọ̀ tó tún wá jẹ́ bàbá ọba Ọjà Ọ̀dàn. Alhaji Ibrahim Dende jẹ́ èèyàn kan tí èèyàn lè sọ ọ̀rọ̀ wọn tán torí irú èèyàn tí wọ́n jẹ́ èèyàn rere irú wọn ó ṣọ̀wọ́n láàrin àwùjọ. Kò sí èèyàn tó máa ní problem tó bá ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti rí Alhaji Ibrahim Dende, Ọlọ́run á dẹ̀ lò wọ́n fún ẹni yẹn láti solve problem wọn. A lot of things
have been said about him, which are all true. Anything you heard about him are all true, because he has done a lot for a lot of people, both the one that he knows and the one he doesn't know. But we pray that God will continue to bless him. God will continue to elevate him. He's a philanthropist, he's a father, he's a father figure to a lot of people, and he's a mentor, a great mentor at that. And he has lifted a lot of people out of poverty and problem. Àdúrà náà làwọn máa ṣe fún wọn wípé wọ́n ti ṣe 53 years lọ́dún yìí. Lágbára Ọlọ́run á ṣọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ láyé nínú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ àti oore ọ̀fẹ́. Ojú òde ní tiwọn lágbára Ọlọ́run. Ilé àtọ̀nà wọn Ọlọ́run máa pamọ́, Ọlọ́run wà pẹ̀lú wọn. I wish him happy birthday and many of today. Ọba Mákindé Buhari Ọlọ́ládé oníwòye of Ìwòye Yewa land ìlú Fẹ́mi Lóyè kejì Arẹ́bígbadé kejì. I'm really happy to be here today. Happy birthday to Alhaji Ibrahim Egungbohun Dende. Baba Hakeem is a great philanthropist, a great businessman, and at the same time, ó jẹ́ èèyàn tí ó máa ń ṣe aráàlú ní àánú tí gbogbo èèyàn dẹ̀ fẹ́ràn wọn. Àwa máa ń pè wọ́n ní Ògo Ogun State, ẹlòmíà pè wọ́n ní Ògo Àgbáyé. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé tírú wọn bá pọ̀ ní Ogun State, ayé á rọrùn fún àwọn èèyàn torí aṣíwájú tó jẹ́ pé ó máa ń ṣàánú ni, tí ó níbẹ̀rù Ọlọ́run nínú, tí kò dẹ̀ ń ṣe oore with authenticity, kò ń ṣe kárí mi. Àwọn kò oríṣiríṣi olówó ló wà, olówó mi wà kárí mi ni, kó na káyé yìn, ṣùgbọ́n àwọn tó bá ṣoore fọwọ́ tún ọwọ́ òsì òní mọ̀ ń bẹ̀. Ó wà náà àwọn tó jẹ́ kípò ọba tá a wà ẹ̀ kó rọrùn fún wa, kí Ọlọ́run ọba aláàánú kó lọ́ra ẹ̀mí wọn. Aláàjì ò tí ì lówó rárá, Ọlọ́run ọba kó pèsè fún wọn àrísìkí àti ẹ̀mí gígùn. Nǹkan kan wà tó jowó lọ, òun ni àlàáfíà, kálàáfíà máa di yáàyà. Ọlá àjẹkọ̀lọ́, ọlá àjàbàrẹ̀ tóró, ọlá àmúbí méjèèjì ní yasin, ọlá aláhọ́lá wàlá quwwata illa billahi ìlàsì. Àlọ́ àtàbọ̀ Ọlọ́run ọba máa ṣọ́ wọn, òde àrímàbọ̀ Ọlọ́run ní jẹ́ kó ṣiṣẹ́ sí wọn. Alhaji Ibrahim Dende jẹ́ bí ẹ̀gbọ́n mi, ọ̀gá mi, ẹ̀jẹ̀ mi. Ẹ bá rí ẹni kójú òun rọ̀ láwọn èèyàn lọ́dún kọ́kọ́ tẹ́bọ̀ ní dúró n'òjò láìpẹ́ wọn á gbowó àbọ̀ fún ọ ní ọkọ. Ẹ ti mọ̀ pé èèyàn dáadáa làlájì, èèyàn Ọlọ́run, ẹni táwọn èèyàn fẹ́ràn, tóun náà fẹ́ràn èèyàn. Kò sí kò tálàjì ò lè ṣe fún ẹ láti jẹ́ kí inú ẹ dùn, even at the expense of of himself. Gbogbo ata àbí àwọn olùfẹ́ wọn, àwọn ẹbí ará, a nífẹ̀ẹ́ wọn, Ọlọ́run náà jẹ́ nífẹ̀ẹ́ wọn. Ní agbára Ọlọ́run, igba ọdún ẹ̀gbọ́n ọdún kan ni. Ẹ tó máa ṣe àwọn 53 ní ayọ̀ àtàlàáfíà tí o gbájọ máa bí ní orúkọ Jésù. Bílẹ̀ ni Ọlọ́run ọba ti bá wa fàṣẹ sí, ọba àánú ni, ọba alárànṣe ni, ó wà rọ̀zákù zúlùkù wá tìlẹ̀mọ̀tì. Tí a bá ń ṣe àdúrà lọ́wọ́, tójò bá wá rọ̀ bó ṣe rọ̀ yìí, òjò ọlọ́pọ̀lọpọ̀ omi, ó túmọ̀ sí pé àdúrà náà ti gbà náà lórí bàbá wa Alhaji wa Ibrahim Dende. Olúńlá gbogbo Yewa, bàbá àlùbáríkà ni wọ́n. Àwa náà ti ṣàdúrà fún wọn nílé kéwà amúnigun tó wà lÉkòó. A ti ṣàdúrà fún wọn látòru mọ́júmọ́ àárọ̀ yìí, a ti ṣàkáfì. Ẹni àdúrà ni wọ́n, ẹni tádùá tọ́ sí ni wọ́n, èèyàn dáadáa ni wọ́n. Wọ́n ní man azana ilayka fa'azin ilayhi. Ẹni tó bá ṣe dáadáa sí ẹ, ìwọ náà ṣe dáadáa sí padà. Àwa olówó tá a fẹ́ fún bàbá wa Alhaji Ibrahim Dende,
a sì ní nǹkan kan ju pé ká ṣe àdúrà fún wọn lọ torí pé wọ́n ń ṣe dáadáa sínú Islam, wọ́n ń gbé Islam ga, wọ́n ń ṣe dáadáa sẹ́ni tí wọ́n mọ̀, wọ́n ń ṣe dáadáa sẹ́ni tí wọn ò mọ̀. Òjò tó pa wá lé ní ojú ayọ̀ ni, àwa wá látòkó, òjò wa pa wá nínú ìlàró, ó tẹ́ wa lọ́rùn. Tó bá ti jẹ́ lórí Alhaji Ibrahim Dende ni ojú ayọ̀ ló pa wá o, wàláhì tàláhì súnmọ́ billahi lẹ́sí láwà, afẹ́fẹ́ ayọ̀ ló fẹ́ lù wá. Alhaji Ibrahim Dende ẹ̀mí yóò gùn o, Alhaji Ibrahim Dende ọmọ egun o, ẹ̀mí yóò gùn, lọ́jà yóò máa pọ̀ sí i. Ní táwọn àáfàá fẹnu kò sí lénìí níbi àgọ́ àtò ní prayer point wa, ó ní pé ẹ ti pé 53, àwa sọ yí pé ẹ ó tún lo 53 míì sí, ó sì kù 53 míì tí IBD máa lò lórílẹ̀ èpẹ̀ yìí nínú ọlá ńlá àti ìdẹ̀ra àti ìfọ̀kànbalẹ̀, nínú àgbéga ńláńlá. IBD ò ní wálẹ̀ láéláé torí pé à ń jẹ nínú ọlá wọn. IBD ò ní wálẹ̀. Àwa tá a wá jólólùfẹ́ wọn náà, bàbá Fẹláre tí wọ́n jólólùfẹ́ IBD, èmi náà rè bàbá Lámúnigun Èkó àti bírọ́dà mi tó ń fídíò wa yìí náà, gbogbo wa náà ò ní wálẹ̀ o. Wazkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliya àti Alhaji IBD Dende àtàwọn ọmọ tí wọ́n bí, àtàwọn ìyàwó wọn, àtàwọn atájọ́ lólùfẹ́ wọn, àtàwọn wọ́kàsì wọn pátá, wa rafa'nahu makanan aliya. Irú báyìí la máa ṣe, a máa ṣe celebration ni, a ní rí kú ọmọ, a ní rí kú aya, a ní rí kú ọkọ. Gbogbo ohun tí IBD ní kò ní parẹ́ lójú ẹ̀mí IBD. Tí IBD bá wá dàgbàdàgbà tó lo 53 sí i, lẹ́yìn ẹ̀ gbogbo ohun tó ní òtún wa máa dá sí i. Ọlá àwọn ọmọ IBD, ọlá àwọn ọmọ ẹ̀ yóò pọ̀ ju ọlá àti ẹ̀ lọ. Ọlá Ànábì Muhammad Rasulullah. Mo wá fẹ́ dárin kan fún IBD. Alhaji IBD, gbogbo ohun tí ẹ ní abayín kalẹ̀, bọ̀tá gbèrò kóhun tí ẹ níyẹn ó bàjẹ́. Ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. IBD, gbogbo ohun tí ẹ ní abayín kalẹ̀, bọ̀tá gbèrò kóhun tí ẹ níyẹn kó bàjẹ́. Ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. Gbogbo ọmọ tí ẹ bí jẹ́ kí wọ́n yanjú, bọ̀tá gbèrò kóhun tí ẹ níyẹn kó bàjẹ́. Ọlọ́run tó láṣẹ kò ní fàṣẹ sí. Bismillahirrahmanirrahim. Awalaysa allazi khalaqa samawati wal arda biqadirin ala an. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.